ìgbà sẹ́yìn lẹ ti ń bá wa wo àwọn iṣẹ́ wa lóríṣiríṣi, àwọn àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nípa àṣà, ìṣe, ìbílẹ̀ tí The Genesis Ìṣẹ̀ǹbáyé TV ti ń gbé wá sójú ìwòran yìí. Má jẹ́ ń gbàgbé kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Orúkọ tèmi ni Alàgbà Olúṣẹ́gun Òsénì. Ní sáà yìí lọ, ẹ bẹ̀rẹ̀ sí ní rí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ó máa ṣe pẹ̀lú àwọn ilé ìkànjẹ́-èkàn, àwọn èèkàn nínú àṣà, ẹ̀sìn àti ìtàn ilẹ̀ Yorùbá lóríṣiríṣi káàkiri. Eléyìí láti tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó yẹ ká túbọ̀ mọ̀ síwájú, yàtọ̀ sí àwọn ọdún ìbílẹ̀ wa tí ẹ ti ń wò, tí mo rò wípé ọ̀pọ̀lọpọ̀ ìpele ẹ̀ tí a ti gbé wá sójú ìwòran yín á ti pọ̀ díẹ̀ láì níye. Nínú ìtí ẹ máa kọ́kọ́ bá wa wò, òun náà ni ìfọ̀rọ̀wérọ̀ tí The Genesis Ìṣẹ̀ǹbáyé TV ní pẹ̀lú ẹni ọ̀wọ̀ jùlọ Ifágbèmí Fájọbí, tí wọ́n jẹ́ olùdarí àgbà àbí kí n pè ní olórí olúwo fún Ijo Orunmila Adulawo lápapọ̀ káàkiri ayé. Ẹ gbọ́ wìrìwìrì báwo la ṣe bí ẹni tó jẹ́ olùdásílẹ̀, kí làwọn ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ kí olùdásílẹ̀ Ijo Orunmila Adulawo Adebanjo Olorunfunmi Osiga, báwo ni ìrìn àjò náà ṣe rí kí bàbá náà tó rí ẹ̀sìn náà gbé kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ìṣòro tó kojú, àwọn wo ló ti jẹ́ olórí olúwo fún Ijo Orunmila Adulawo kó tó wá kan ẹni ọ̀wọ̀ jùlọ Ifágbèmí Fájọbí tí gbogbo àmọ̀ lẹ́nu. Eléyìí lè máa bẹ̀rẹ̀ sí ní wò ní ṣísẹ̀ntẹ̀lé àti nípele nípele tí eégún dáṣọ ẹ̀ lè máa bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan tí mo sọ yìí. Ó kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sójú ìwòran The Genesis Ìṣẹ̀ǹbáyé TV, níbi tí ẹ ti máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lẹ́nu ẹni ọ̀wọ̀ jùlọ Ifágbèmí Fájọbí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Gbádùn sá. Ẹ̀dẹ̀kú ìmọ̀lẹ́ ẹ̀kú ìmú ètò gbogbo dúró nípa ẹ̀sìn Ifá. Olodumare ló ń ṣe bẹ́ẹ̀. A kú pọ̀pọ̀ ṣèṣì 20 ọdún tí àwọn aláṣekù ti fi sórí àpẹẹrẹ. Adúpẹ́ fún Olodumare. Àti ọdún 99 tí Ijo Orunmila Adulawo tó ti lórí ilẹ̀. Ọpẹ́ ni fún Olodumare. N ta wá torí ẹ̀ wá nìyẹn. Mo sọ ní ṣókí bó tiẹ̀ jẹ́ èdè Gẹ̀ẹ́sì ni mo fi sọ nípa olùdásílẹ̀ ẹni tí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò parẹ́ láti nǹkan bí 50 ọdún sẹ́yìn báyìí tó sì lọ níwọ̀nba ṣókí tí mo sọ. Ìwọ lẹ fẹ́ fi kún bẹ̀ náà. Àfikún náà ò ju wípé adúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìgbélárugẹ ẹ̀sìn àti àṣà ìṣẹ̀ǹbáyé wa tí ẹ̀ ń bá wa gbé lárugẹ. Òkìlà kéwìn òkìlà kẹfọn ọlá àti náà máa lọ sókè ẹni ilẹ̀ láéláé. Adúpẹ́ lọ́wọ́ yín. Kò sí àfikún kankan náà tó pọ̀ ju wípé bàbá jẹ́ ẹni tí Ọlọ́run mọ̀ dá, Olódùmarè mọ̀ dá wọn. Wọ́n dẹ̀ fìfẹ́ Ifá sí wọn lọ́kàn. Àwọn náà dẹ̀ wá wò pé ní ìwọ̀ngbà tí wọ́n lọ darapọ̀ mọ́ ìjọ Ethiopia ní ọdún yẹn lọ́hùn, tí wọ́n wo bí wọ́n ṣe ń ṣe náà ní gbogbo àmúyẹ yìí ló wà nù Ifá. Ká ṣe ọ̀rọ̀ ìṣítí tàbí tó ń pè ní wàásù ó wà nù Ifá. Ká ka lẹ́sìn tàbí ẹ̀kọ́ Ifá ó wà nù Ifá. Ká wúre nù Ifá ló wà. Náà wá gbé àgbékalẹ̀ pé wọ́n jókòó náà rò ó pé àwọn láti ṣe kankan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe tí wọ́n ṣe yọrí. Tí Olódùmarè dẹ̀ dúró tì wọ́n pẹ̀lú àwọn tí wọ́n jọ ṣe ìgbà nígbà náà ni wọ́n wá fi dá Ijo Orunmila Adulawo yìí sílẹ̀ ní ọdún 1934. Ìròyìn fi ń tó wa létí torí àwọn ìtì ìdáyé gbà yẹn pé níbi tí bàbá bá ti fẹ́ ṣe ọ̀rọ̀ ìṣítí báyìí èrò rẹpẹtẹ ni tó máa wá wo ọ̀rọ̀ tí Ifá ń sọ tó dẹ̀ máa padà tán náà máa dúró pé àṣé òdodo wà nù ọ̀rọ̀ Ifá báyìí. Wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀
àwọn míì náà tí wọ́n bá wọn ṣiṣẹ́ papọ̀ bàbá wa kan wọ́n pè wọ́n ní Adélójú Adépọ̀jù Ọláọ̀fẹ́ ìjọ ajẹ́rìí ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìtàn fi yé wa ṣùgbọ́n nígbà tí wọ́n lọ gbọ́ ìròyìn àti bí bàbá ṣe ń ṣe báwọn náà ṣe darapọ̀ mọ́ bàbá nìyẹn báwọn ṣe darapọ̀ mọ́ ni àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá kan náà wà wọ́n pè wọ́n ní ìpàyẹ ọmọ onímàlẹ̀ táwa ti sọ pé ìpàyẹ ọmọ onímàlẹ̀ ẹ ti mọ̀ pé mùsùlùmí ni bàbá yìí náà padà wọ́n wá darapọ̀ mọ́ wọn bàbá kan wà lábẹ́òkúta agbẹ́gilére ni orúkọ àníjẹ́ wọn àwọn náà padà wọ́n darapọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ 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 lọ Tamẹ́tí láti ìlú Dàkọ̀mì àwọn náà wọ́n darapọ̀ mọ́ wọn tí wọ́n fi ń gbé ẹ̀sìn yìí lárugẹ inú wa dùn láti jẹ́ pé àwa náà dáyé bá ẹ̀sìn yìí tí a lè jọ ń ṣe táwa náà dẹ̀ ń gbé lárugẹ Olódùmarè náà àti òun máa gbé lárugẹ. ẹ ṣe é kú o kó tó di pé a bọ́ sórí tó jẹ́ kókó ìyẹn lè fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín ṣé Ọ̀ṣìgà yìí ilé babaláwo ló ti wá. Wọ́n wá nílé babaláwo tó bẹ́ẹ̀ gẹ́ o kódà pé mùsùlùmí ni bàbá wọn bóyá tán inú ẹ̀sìn tán bí wọn sí ṣùgbọ́n bàbá náà tún wá wòye láti inú ẹ̀sìn mùsùlùmí wọ́n lọ darapọ̀ mọ́ ẹ̀sìn Christianity ìyẹn bàbá wọn ṣùgbọ́n ìyá tó bí bàbá wọn ìyá yẹn bàbá tó bí ìyá tó bí wọn bàbá tó bí Olorunfunmi ọmọ Osiga ìyá tó bí wọn ẹfún ṣe nǹkan kan ni wọ́n ń jẹ́ so bàbá yẹn ló jẹ́ wọ́n ń pè ní a-tun'fa-to-bi-ileke a-tun'fa-to-bi-ileke orúkọ bàbá ìyá wọn yẹn ni àwọn náà wá ń jẹ́ ńgbà tó jẹ́ pé àwọn náà wọ́n àlàjẹ́ àwọn náà ń ṣe àtúnṣe àti ìgbélárugẹ nígbà tí àwọn bá dẹ̀ wá wò lóòótọ́ bàbá ń tún fátò ní bí ìgbà tí wọ́n ń tún ìlẹ̀kẹ̀ sí bẹ́ẹ̀ orúkọ yẹn kódà ó bá àwọn orí gẹ́ẹ̀nì. àdúpẹ́ ẹ kú ohun Ìjọ Orunmila Adulawo ìgbà wo ni wọ́n fi la lè sọ pé orúkọ ìjọ yìí wọnú ìwé ìjọba gẹ́gẹ́ bí ìjọ. Gẹ́gẹ́ bí ìtàn ti fi wá 1932 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbésẹ̀ díẹ̀díẹ̀ ìgbà tó máa di 1934 yẹn ó wọnú ìwé ìjọba 1934 náà ló wọnú ìwé ìjọba tí ìjọba dẹ̀ fi òǹtẹ̀lú gbà pé ẹ máa ṣe ìjọ yín lọ. ẹ ṣé mò ń bọ̀ ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àlejò wa gẹ́gẹ́ bí ẹni ọ̀wọ̀ jùlọ Fágbèmí Fájọbí tí ẹ jẹ́ olórí ìjọ pátápátá àlèpè ní tí a lè sọ pé táwọn kan pè ní GO general overseer fún ìjọ Orunmila Adulawo àwọn tí ò bá mọ̀ yìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ ká lé iná. ìtàn díẹ̀ rọ̀ mọ́ ọ̀rọ̀ mi o torí pé bàbá mi Onífá ni wọ́n látàgbélé wọn ní àtúkò lọ́kọ́ ní Ìkìrìkú Òkè Ẹ̀rí. àtúkò lọ́kọ́ lágbólé wa nìyẹn ní Òkè Ẹ̀rí ní Ìkìjà kò súnmọ́ Etí Olúmọ díẹ̀ báyìí. bàbá mi wọ́n ṣọ̀rọ̀ ọmọ púpọ̀ tí n bá kàlé méjì ìyàwó mẹ́jọ ni wọ́n fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi kò sí ìtòṣà bíi àmọ́ nù wọn. wọ́n tún wá fẹ́ títí wọ́n fẹ́ ni tó ti bímọ rí ká máa gbé káti ẹ̀wọ̀n bóyá ara bàbá ní nǹkan wà bí síbẹ̀síbẹ̀ kò sí tọmọ. àṣé ń ṣe ló yẹ kí wọ́n tẹfá gẹ́gẹ́ bí ibi tá a ti bí wọn. ní kúkúrú wọ́n wá jẹ́ kó yé wọn nígbà táwọn náà ń gbèrè káàkiri náà ni àbí kó lọ tẹfá àwọn agbìyànjú tó dẹ̀ fà ojú wípé ìgbà tí wọ́n wà lọ́dọ̀ ni àwọn òbí wọn ti rí wàlẹ̀ àṣà wọ́n wá di pé wọ́n lọ fi wọ́n lọ́sìn káàkiri wọ́n wá di pé ẹbí tí wọ́n fi wọ́n lọ́sìn sí ní inú àwọn ẹbí àwọn yẹn wá lọ sọ wọ́n di ẹlẹ́sìn Kiriyó ibẹ̀ ni wọ́n ti wá gbọ́ pé káwọn wọ́n ṣàlọ́ tẹ̀fá yẹn àtọ́dẹ̀ tẹ̀fá yẹn wọ́n tó múra sí
ẹ̀kọ́fà nítorí ẹ̀kọ́fà gùn púpọ̀ yàtọ̀ sí pé bóyá wọ́n ti mọ̀ tẹ́lẹ̀. Ní kúkúrú ṣá, ìgbà tí àjọ kan wá wà tó jẹ́ àjọ babaláwo, bàbá náà wà nù wọn, wọ́n wà nù wọn. Ìyá tó bí èmi, àwọn ìyá wọn Abẹ́òkúta ni wọ́n wà, wọ́n dẹ̀ ní babaláwo wọn ní Abẹ́òkúta. Babaláwo wọn tó wà lábẹ́òkúta wá ní àwọn babaláwo kan wà lẹ́kọ̀ọ́ tó máa fẹ́ lọ béèrè ẹni tí ìyá yìí máa fẹ́ o. Pàtẹ́ pé ìpinnu bàbá tèmi wà pẹ̀lú àwọn àjọ babaláwo. Ní kúkúrú wọn ṣáà mú màmá wá ẹsẹ̀ àwọn àjọ yẹn babaláwo yẹn pé wọ́n wá dáfá kí ta ni fẹ́ máa gba arábìnrin yìí. Babaláwo tó wà níjókòó yẹn wọ́n á tó ogún gẹ́gẹ́ bí bàbá ṣe ń sọ fún mi. Gbogbo wọn ni wọ́n dáfá ẹ̀ tí wọ́n béèrè kò sí ìtìfá mú inú wọn. Wọ́n ń ṣe léyìí lọ́wọ́ ni bàbá mi wọlé, wọ́n forí balẹ̀ wọ́n kí àwọn babaláwo. Náà ni ìgbà yẹn wọ́n ti ṣàwọn lámì gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n sì bí mo ṣe àbí ní lọ́dọ̀ àwọn tí wọ́n gbé. Ṣùgbọ́n Adésínà ni bàbá sọ wọ́n. Àwọn ní mo sì lóde yìí o, ẹ jẹ́ ká béèrè bí Ifá bá mú o. Wọ́n lè ṣe lé orúkọ bàbá báyìí ní Ifá bá mú bàbá. Wọ́n wá àwọn babaláwo ojú ara pé àwọn táwọn ti wà bí látàárọ̀ fáyì máa ń ṣe nǹkan. Wọ́n á jẹ́ni tó dé sìn, wọ́n ní ìṣẹ̀lẹ̀ àwọn máa tún fáyì dá àwọn ògbà. Wọ́n tún fáyì dá wọn fọjọ́ sí. Bàbá mi náà ní Ifá mú. Wọ́n bá sóde fún màmá ṣá, wọ́n fi kàálò tùrú pọ̀ ká lè gbé kúrú díẹ̀ bí àwa ṣe wáyé nìyẹn. Ìgbà tí wọ́n wá wáyé náà wá sọ pé ṣe mọ̀ babaláwo láti dá àkọsẹ̀jáyé. Lọ́nà ọmọ yìí o, ayé ìwé láwa bó tí wọn kó ká ìwé tó babaláwo ló gbọ́dọ̀ ṣe. Ifá ni ọdún kejì náà ti tẹ̀mí Ifá ní lọ́dún tí mo délé ayé. A dẹ̀ lọ léèwé ta lè lọ níwọ̀nba, ṣùgbọ́n bàbá ṣáà ń kọ́ ní ẹ̀sìn mi létí kí ó mọ̀ pé orúkọ tí mo sọ ẹ́ yìí Ifá gbé àwọn ni mo ṣe ń jẹ́ Ifá gbé mi o, torí àwọn ti káàkiri Ifá yìí ló gbọ́dọ̀ ṣe o. Mo gbọ́ àdẹ̀bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àṣẹ bàbá. Inú ìjọ Orunmila Adulawo èèyàn wa bí mi sí, àwọn náà sọ mí lórúkọ. Inú ìjọ bẹ́ẹ̀ ni inú ìjọ Orunmila Adulawo èèyàn wọn bí mi sí. Mo ṣáà tẹ̀lé wọn, bàbá máa fà mí lọ́wọ́, àjọ ń lọ ní títí àtúgbọ́njú díẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló wá jẹ́ fún mi pé arábìnrin kan tí ó jẹ́ pé ọ̀mọ̀wé ni ó máa ń súnmọ́ Fá. Ìjọ kan tí mo wà lọ́dọ̀ ẹ̀ lónìí, ṣé mi ò ń ṣe pásítọ̀ ni? Pásítọ̀ ló yẹ kí n máa lọ ṣe o. Ó ní kílẹ̀ rí, ó dàbí aríran ni arábìnrin yẹn. Mo ní pásítọ̀, mo ní onífá ni mí. Mo ní ṣùgbọ́n a ní ìjọba ìbáyìí mo máa ṣẹlẹ̀ olójú ọ̀nà ni mo wà pé kí n tẹra mọ́ nǹkan pé tó ń rí tá a fi hàn wọ́n nìyẹn. Bá a ṣe ń bá ìgbésí ayé bọ̀ nìyẹn. Ẹ kú ìwòran látàárọ̀ ẹ̀yin olólùfẹ́ The Genesis Ìṣẹ̀ǹbáyé TV. Láìsí àní-àní, ẹ ti gbọ́, ẹ sì ti fi ọkàn bá bọ̀ gbogbo ìpele àkọ́kọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ní pẹ̀lú olórí olúwo ìjọ Ọ̀rúnmìlà lápapọ̀. Kò ṣeé ṣe láti mú gbogbo ẹ̀ wá lọ́sẹ̀ yìí àbí ní sáà yìí ni kí n pè, torí pé nípele léegun dáṣọ ẹ̀. Eléyìí ló máa jẹ́ kí wíwo ìfọ̀rọ̀wérọ̀ tá a ní pẹ̀lú ẹni ọ̀wọ̀ jùlọ Fágbèmí Fájọbí kó lọ tó bí ìpele 5 síra wọn. Ẹ ti wo ìpele àkọ́kọ́ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ. Ẹ tún máa rí wa wò bí ìran láìpẹ́. Ìpele kejì ń bọ̀ lọ́nà. Mo kí ẹ kú ìfẹ́ tẹ́ ní sí The Genesis Ìṣẹ̀ǹbáyé TV. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Alàgbà Olúṣẹ́gun Hùsẹ́nì. Ẹ ṣé, mo dúpẹ́ púpọ̀.